Ègúndìran kì í kúkú ṣe ẹ̀dá ọmọ ènìyàn kan ṣoṣo láàmú pè ní Ègúndìran. Ègún a máa jà lórí ọkùnrin a sì máa jà lórí obìnrin. Bí baálé ilé bá ti wà tí ń síwọ́lù ìyàwó rẹ̀, Ègúndìran láwọn mọ̀ pé irú ìdílé bẹ́ẹ̀, torí bàbá domi látorí a dà sí gbogbo ara. Irú bàbá tí ń síwọ́lù ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ bá wádìílé ọ̀hún dáadáa, dandan ni kó lọ́mọkùnrin tí ó mọ̀ ọ̀nà ìyàwó rẹ̀ nínú ilé. Àmọ́ ègún ọkùnrin lọmọ aráyé a máa sábà rí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tìtòbìnrin wa ń kọ́ ńbẹ́ ráyà tó sọkọ rẹ̀ dáyà, ọkọ ṣàyà di bẹ̀bẹ̀ lù, àyà sọkọ dáyà nínú ilé. Ègún ti bẹ̀rẹ̀ sí ní kẹ́nu, ègún á sì tàn lórí ọmọ. Ọ̀rọ̀ wá di látètè kọ́ṣe ńlẹ̀gún ti wà. Ọbẹ̀ Èdùà wọ́n jẹ́ àsìnà nílé ayé o.